ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله إخوة الإيمان أوصيكم ونفسي بتقوى الله عز وجل في السر والعلن واعلموا أن الله سبحانه وتعالى أمركم بذلك في كتابه العزيز جل من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخر الآية adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sùhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé olùkọ́nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tí a fi sílẹ̀ tí a fi lọ bọ́lọ̀ àfààní Ọlọ́run bẹ́lọ̀ àdánwò tí yọ bá wa táàbù fi ìsìláàmù lẹ̀ ọlọ́mọdé kan ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn ilé à ń pẹ̀rẹ̀ wa lákèésí gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe bá wa sọ̀rọ̀ náà Al-Qur'ani Karim láì máa yá àyà ọlọ́niyá ayyuhal ladhina amanu pọ̀pọ̀ yóò gbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatihi ẹ lọ páyà Ọlọ́run ẹ lọ bẹ̀rù Ọlọ́run níbo sì yẹ kẹ́ ẹ páyà rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ forílẹ̀ ayé yìí sílẹ̀ àfikẹ́ ẹjẹ́ olùgbàgbọ́ òdodo Ibadallah ẹ̀yin ẹrúsìn Ọlọ́run tòótọ́ ìbẹ̀rù Ọlọ́run ìpayọ̀ Ọlọ́run ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa fi sirri wal alan wa lina'lam annahu laysa baynana wa bayna rabbina nasabun kálọ̀ọ̀mà ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa kábẹ̀rù Ọlọ́run kálọ̀ọ̀mà pé kò sí ìran kankan tọ́jọ́ sọ àwa àti Ọlọ́run ọba àlejò ọlápapọ̀ débi kó lè wù mọ́ wa láàpé ọmọ àbúrò mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni tí ọba ṣe tí mo ní ó ṣe oko kan náà láti jọ wà mọ́gàjì wọ́n bá ń parí rẹ ọba tí ọ̀lẹ́bí tí ọ̀lára ọba tí ò bímọ tí ò níyàwó ni kápáyà rẹ̀ bó ṣe kápáyà rẹ̀ kámọ́kòjọ́ kan bẹ tá a pàdé Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìsí ìyàwó Aisha radiyallahu anha wípé ànábì ni wọ́n kálukú yín wọ́n gbé yín dìde tó bá dìde ọ̀gbìn àdìkì àmà pẹ̀lú kọ̀ndíṣà mẹ́rin rufatan lẹ́ni tí yọ kò ní wọ bàtà rọ́ọ̀tàn lẹ́yìn tí ó wà ní òòrù gúrùlà lẹ́yìn tí wọn ò ní bá dábẹ́ búùmà lẹ́yìn tí ò ní mú wá náírà níwájú Ọlọ́run àáwà kọ́bọ́lẹ́s dọ́lálẹ́s náírálẹ́s gbogbo ọ̀rọ̀ owó téèyàn máa ń ná láyé kò sí kẹ̀kẹ́ tí ó wúlò lálẹ́ kìámà ìyàwó Aisha náà wá ń bi Ànábì lẹ́nu ìjọ́nà yìí pé ar-rijalu wan-nisa sátọkùnrin àtòbìnrin lónà láàjọ wà ní òwò ọmọlúwàbí yanzuru ba'duna ila ba'd àmọ́ máa wo ìwòwò ara wa Ànábì ní al-amru ashaddu min an yuhimmahum dhaka ní tí ó ṣẹlẹ̀ jọ́nà ó lágbára kọjá kíkálukọ́ máa rántí pé ọkùnrin lòun àbòmí lòun ká máa bẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ sí pa aláṣẹ ní òní tí ó ń ṣe ọjọ́ Júmọ́ nínú oṣù Muharram 1446 èyí tí a wà ẹ́ ní ọ̀dọ̀ bàbá wa gbà ní àkúbọ̀ kọ́nà balẹ̀ kọlá kọ́bá ní foríjì wọn jímẹ̀lẹ́ ní jímẹ̀lẹ́ kẹta èyí tá kì lẹ́yìn wọn kọ́nà balẹ̀ kọlá kọ́bá ní sísàárì wọn ní rọ́ọ̀dọ̀ támẹ́rì yá nílé Janna ìkà tí a fi bára wa sọ̀rọ̀ nígbàtí àwọn àfáà mi tí wọ́n ní kí wọ́n á tún bí tí mo fi débì mo kà ó pé kí la fẹ́ sọ bí wípé ọ̀rọ̀ àbáwọlá púpọ̀ gẹ́gẹ́ ó tó ṣe wáàsí
wípé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bàbá náà rí, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìgbẹ̀yìn rẹ husnul khatima ó ṣẹlẹ̀ sí wọn. tí wọ́n á léèyàn tán rí, kí ni tí ó lè ṣokùnfà kéèyàn tán rí? àwọn àsìbáàbù husnul khatima, àwọn okùnfà tí wọ́n ti já síbì kan, àwa ni ká máa du àlìkíyámà tiwa. kí wá ní àwọn okùnfà táwa náà fi lè tán rí? gẹ́gẹ́ bá a ṣe ń lágbèlé wípé inú òkè Ọlọ́run ni wọ́n wà bí idhnillahi al-wahidil qahhar. à ń bẹ̀ à ń rawọ́ sí kọ́mọ̀jà wa nítàmá kọ́lọ́nkọ́ wọlé àtàkàn so rẹ̀. ṣùgbọ́n kí ni àwọn ìtàwọn àfẹ́sìn tí wọ́n kọ́lẹ̀ fún wa pé téèyàn bá ń ṣe báyìí yóò tàn lórí dáadáa? àwọn táwọn àfẹ́sìn wa kọ́lẹ̀ wọn àwa rí pé gbogbo ẹ̀ pátá oní ń bẹ lára bàbá wa Sheikh Abdul Wahab Bayo Ahmad rahimahullah, kọ́lọ́mbà ní kẹwọn. ṣùgbọ́n máa mú márùn bẹ́ẹ̀ nínú àwọn okùnfà in tó lè jẹ́ kéèyàn ọ̀tàn rí, àwọn àsìbáàbù husnul khatima. àkọ́kọ́ táwọn àfà tí wọ́n kà fún wa òun náà ni iqamatu tawhid. iqamatu tawhid, kéèyàn gbé ìmọ̀ Ọlọ́run lọ́kàn rẹ̀ dúró fọ́lọ́ inú ìṣẹ̀mí rẹ̀. irú ẹni bẹ́ẹ̀, ẹni tó bá dúró ti ìmọ̀ Ọlọ́run lọ́kàn inú ìṣẹ̀mí rẹ̀ tó ní nínú ìgbésí ayé rẹ̀, tí yóò bà tán yóò tà lórí dáadáa, yóò nígbẹ̀yìn rí. kílẹ̀ rí wa? Annabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú àdísì tí Imam Bukhari gbà wá wípé man shahida an la ilaha illallah, ẹnikẹ́ni tó bá gbà tọkàntọkàn wípé kò sí ọba òótọ́ tí ìjọsìn tọ́ sí àyàfi Ọlọ́run, wa anna Muhammadan rasulullah, tó sì gbà pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni, wa anna Isa ibn Maryam rasulullah, tó sì gbà yìí pé Isa ọmọ Maryam táwọn èèyàn pè ní Jésù òjíṣẹ́ Ọlọ́run ni, wa kalimatuhu alqaha ila Maryam, gbọ́dọ̀ Ọlọ́run tó lọ ń fi ránṣẹ́ sí Maryam ni, wan naru haqqun wal janna haqqun, wan naru haqqun wal jannata haqqun, tó sì gbà wípé iná òdodo ni, Ọlọ́run pèsè ẹ̀lẹ́ fún gbogbo ẹni tí bá ń yapọ̀ Ọlọ́run. Àlìjẹ́nnà òdodo ni, Ọlọ́run pèsè rẹ̀ lẹ̀ fún gbogbo ẹni tó bá lọ́sẹ̀ ní rẹ̀ ti dáadáa. Ànábì ní gbogbo ẹni tó bá gba nǹkan tí mo sọ yìí tó bá gbàgbọ́, adkhalahu Allahu al-jannata ala ma kana min al-amal. tó bá dídọ̀ gbẹ̀rẹ̀ kìámà, Ọlọ́run ó fi wọ àlìjẹ́nnà ala ma kana min al-amal, lórí tó bá rí ó ṣe níṣẹ́ láyé. ìkẹyọ kan tó bá ilé wà nígbèsí ayé rẹ̀, nígbà táwọn àfáà tí wọ́n jẹ́ mẹkáníkì kéwú tí wọ́n ti ọ̀bẹ bọ àdífì wọ́n ní ala ma kana min al-amal min salahin wa fasadin. kódà bọ́jẹ́ dáadáa ni, bọ́jẹ́ aburú lẹ́ni ẹsẹ̀ ni, ṣùgbọ́n nígbà wọn wà burú rẹ̀ gan, wọ́n rí pé ànímọ̀ Ọlọ́run lọ́kàn bẹ́ẹ̀ nígbèsí ayé rẹ̀, ó láwọn ibi tó ti yapọ̀ Ọlọ́run tọ́ lẹ́sẹ̀. Ànábì ní ẹ bá ń fi lọ́kàn balẹ̀ wípé yọ wà lè jẹ́nà, iná dé wọ̀ fún. àwọn àfáà ní gbogbo ẹnikẹ́ni tí mọ̀ Ọlọ́run lọ́kàn tí bá ń bẹ́ẹ̀ nígbèsí ayé rẹ̀, a máa ra kẹ̀kẹ́ lágbájá yìí tó bá tán ọ tán rí, tó bá ilé tán lórí ẹ̀ ó ti tán rí. kí lè rí wa inú Al-Qur'an? Ọlọ́run ní yuthabbitu Allahu alladhina amanu. Ọlọ́run ní èmi Ọlọ́run, èmi ni mo máa ń mú àwọn ẹni tí a bá gbé èmi Ọlọ́run gbọ́ láyé, tí wọ́n dúró ti èmi Ọlọ́run, tí wọ́n gbà mí gbọ́, tí wọn ò mórogún pẹ̀lú mi, pẹ̀lú gbólóhùn la ilaha bil qawli thabit fil hayati dunya. gbólóhùn tí a ń sọ láyé yẹn, èé fi mú wọn dúró láyé, ìgbésí ayé wọn ò ní dàrú. tí wọ́n ní ìgbésí ayé yẹn ò dàrú, kódà yẹn lè má ro jẹjẹ. kì í ṣe ń dáhà ń kà kún dídàrú ìgbésí ayé ní dídàrú ìgbésí ayé. ìtí à ń pè ní kọ́kàn èèyàn balẹ̀, ẹni tó bá ní tawhid, ìmọ̀ Ọlọ́run lọ́kan, nǹkan yẹn yóò wà ní ìgbésí ayé rẹ̀, kò ní lo ìṣẹ̀mí yílà yìí lo. Ọlọ́run wá ní tó bá tó dá àlìkíámà yẹn láti inú sàárè ní tó wá mẹ́ni dúró pẹ̀lú gbólóhùn tó dúró lórí wọn. àwa wo ìṣẹ̀mí bàbá wa Sheikh Abdul Wahab Bayo Ahmad, tí a bá kú ó dùn wá pé àfẹ́kún ó fi wálẹ̀ rẹ̀, ṣùgbọ́n tó wá máa dún lẹ́gbẹ̀ẹ́ mi yìí pé tí a bá wà lọ́rọ̀ dáadáa ń kọ́ bí ìṣẹ̀mí yẹn ṣe rí yẹn lórí éèjì wọn, tí kálukú ọmọ sọ nǹkan tí ọba wù pé báyìí ni bàbá, báyìí ni bàbá. ṣùgbọ́n mi rántí pé bàbá sọ fáwa
nígbà tẹ́ni kẹfẹ́ sí bá ṣùkẹ́ tí a ń béèrè lọ́wọ́ wọn pé yíyàwó ni àwọn abáwọn lárúgbó ni abáwọn ní àgbàlagbà ni ṣùgbọ́n ìwọ̀nba ń táwà ríhun tá a lè máa sọ láti bí 1993 di àsìkò yìí tí a fi jáde láyé ìwọ̀nba ń táwà ríhun ó lè jẹ́ ká lè máa ṣe kìyàsí tó ti lọ sẹ́yìn wípé àáfàá wa o ṣé Abdul Wahab tí èmi mọ̀ o láti 93 tó fi di òní o wọ́n èé sáàfàá àti ìjó nǹkan wọ́n èé ṣe àáfàá tó múrò kíkọ ọkọ̀mọ́ lọ wọ́n èé ṣe àáfàá tí ó jẹ́ yí pé bóde ní a máa ń ráyàn ẹ lọ bá ń ra orí kìíní kan wá á ń bèlè pé wọ́n wà á lo pàtì àríyàn ó fi hàn pé nínú ìgbésí ayé wọn ìmọ̀ Ọlọ́run lọ́kàn wà ń bẹ gbogbo ẹnikẹ́ni tó bá wá nínú ìgbésí ayé òun tó bá ilé tán bẹ́ẹ̀ ọkàn wọn balẹ̀ pé ẹni ìta lórí dáadáa àpẹẹrẹ tá a fi máa ń mọ̀ nínú àwọn okùnfà tí máa ń fa kéèyàn ọ̀tán lórí ire òní kó jẹ́ pé ntọ́ gbàgbọ́ yẹn nínú ẹ̀mí rẹ láìláìlẹ́ láàrin yẹn bó o ti ń sọ jáde lẹ́nu wọn fi iṣẹ́ ṣe bàbá fi ṣiṣẹ́ ṣe wàláhì làásìm ní ntọ́ náà sí wa wọ́n fi ṣiṣẹ́ ṣe ìmọ̀ Ọlọ́run lọ́kàn torí pé bẹ́ẹ̀ dọ́dọ̀ wọn ní tí wọ́n máa sọ bí ẹ ń bá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ àlìkàmọ́ ni wọ́n máa sọ ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fi rí wípé kódà bàbá máa ń sọ kí ni jágbajàgba táwọn àfáà ń ṣe káàkiri máa rórí ẹja sí babaláwo ni yín ni so níta bá akọ́tà òhìdì látara wọn àkọ́kọ́ táwọn àfáà sì fà pé yóò fa okùnfà títàn rẹ̀ ònà ẹlẹ́ẹ̀kejì òun náà ni taqwallah ìbẹ̀rù Ọlọ́run taqwallah Ọlọ́run ya ayyuhal ladina amanu mo kàn yín olùgbàgbọ́ òdodo ittaqullaha ọ̀tọ̀ ní ìmánì ọ̀tọ̀ ní takuwa torí pé nítorí wọn sọ pé àwọn tó ti gbọ́ lọ́run gbọ́ tí wọn ò gbọ́dọ̀ púpọ̀ mọ́ náà dárẹ́jà kanu ipò kanu ó tún wá ń sọ pé ittaqullah ẹ páyọ̀ Ọlọ́run ọ̀gọ̀rọ̀ yà náà Al-Qur'an ya ayyuhal ladina amanu ittaqullah tó ẹni pé tí ìmá ti gbọ́ lọ́run gbọ́ automatically ó ti bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run ò ní máa repeat ẹ̀ ọ̀tọ̀ ní bẹ̀rù Ọlọ́run kí wá ní à ń pè ní bẹ̀rù Ọlọ́run oríṣiríṣi definition kò sí Yorùbá táwọn bàbá wa lè gbé kalẹ̀ fún tó ju ìbẹ̀rù Ọlọ́run lọ òun náà ní a fi ń pè ní bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n nínú kéwù wọ́n fẹ́ kọjá kì í ṣe ìbẹ̀rù pé yẹn páyà pé lágbájá ń bọ̀ irú nìsín àwọn abẹ́rù Sheikh Abdul Wahab gẹ́gẹ́ bí àfa wa pẹ̀lú bọ́lọ̀ ṣe dá wọn àìlè dúró pé bí ó tún ṣe yí pé bàbá ó tún máa kún alẹ́ ńgbà tá a tún jáde tán ẹ̀rú títí ìgbà náà á tún máa pa gílọ́gílọ́ kì í ṣe irú ìbẹ̀rù bá ní à ń pè ní ìbẹ̀rù tọ́lọ́run ìbẹ̀rù tọ́lọ́run náà ni pé gbogbo ògbà nígbà wọn bí Umar ibn al-Khattab tí wọ́n bi lérè pé kí ló lè sọ ń pa tákùwà ó ní in tí mo lè sọ ń pa tákùwà ó náà ni pé ẹni tó bi lérè Umaru náà wá sí béèrè dáhùn padà pé àrọ̀ àyíta idha mararta bi tariqatin dhati shawkatin madha tasna ìwọ tó ń sọ̀rọ̀ yìí tó ní kí ni à ń pè ní tákùwà ká sọ pé wọ́n fẹ́ gba ibì kan kọjá ojú ọ̀nà yẹn wọ́n wá kó nǹkan tó lè pààyàn lá ìgò ọ̀pàlámbá gbogbo nǹkan ni a ti pa sójú ọ̀nà kí ló ṣe ẹni ní òṣàmìrò àǹsá òbí nǹkan sọ mi òkè ìwọ̀n ara máa gbẹ́sẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan báyìí pé mo fẹ́ gbẹ́sẹ̀ sí i Umaru ní wàdà kàtàkùwà ní tí a ń pè ní bẹ̀rù Ọlọ́run ó fi ayé ó fi wé ojú ọ̀nà tá a fẹ́ gbà kọjá gbogbo mọ̀sí Ọlọ́run ó fi wé ọ̀pàlámbá ti bẹ́ẹ̀ kéèyàn wá sá fún gbogbo àràmù pátá òun ní à ń pè ní ìbẹ̀rù Ọlọ́run àwọn àfáàmì ní ìbẹ̀rù Ọlọ́run kọ́ fíìlù tán art wọ̀tẹ́rìkùlì munkarot nítorí ni a máa ṣe ká máa ṣe ká gbé máa ṣe rẹ̀ ká gbé jùlẹ̀ Ọlọ́run wá pàṣẹ pé ẹ bẹ̀rù èmi Ọlọ́run wa man yattaqillah ẹni tó bá páyọ̀ Ọlọ́run yaj'al lahu makhrajan Ọlọ́run ló wọ́n máa mú gbogbo ọ̀nà àbáyọ wá fún téèyàn bá wá lè lo ìbẹ̀rù Ọlọ́run tó bá lè fi lo ìṣẹ̀mí rẹ̀ tí èé ṣe oníjẹkújẹ tí èé ṣe tí ọ̀páyọ̀ Ọlọ́run tí èé ṣe ẹni tó jẹ́ wípé nǹkan ń fagbọ́ Ọlọ́run ya ni irú ẹni bẹ́ẹ̀ tó bá tán àmọ̀mọ̀ ìké lágbẹ́jà ọ̀tàn rí tábà wà lọ wo ìsẹ̀mí bàbá wa Sheikh Abdul Wahab Bayo Ahmad rahimahullah kọlọ̀mbá ní kẹwọn ìbẹ̀rù Ọlọ́run bẹ̀rẹ̀ ní bàbá ní fọláwọn àìsàn mélòó inú bá wà tá a tún kéré níjọ́ kan bàbá ń ṣe kútúbà lọ́wọ́ ní Al-Mar'ul Arabi lórí múbàrù àwọn àṣọ́kù ṣàdá lọ́dún náà àbákẹ́ ọ̀rọ̀ alìkíámà ni bàbá wa ń sọ ọ̀rọ̀ ọkú wọ́n ń sọ̀rọ̀ ọkú málìkíámà bàbá yẹn wá ń sọ tí wọ́n bá sì ń sọ̀rọ̀ ìwọ tó bá ń sùn gan ẹ̀kọ́ ọmọ pé nǹkan ti ṣe ọ́ àbáwá ní ìwọ bàbá yìí ọ̀ sì bẹ̀rù Ọlọ́run
mo sì ń sọ̀rọ̀ àdìkà sókè tí ẹ balẹ̀ pé o ti ní tó fi yanjú ẹ̀wájú Ọlọ́run ni àbá ń tají ni ẹ̀kọ́ àjẹ́ student asára rẹ̀ ní bá sí gbogbo ara wa pé àbá ìdára lónìí ó sì mo sì ń sọ̀rọ̀ àdìkà náà ó sì ń sùn tó yẹ kó o sùn ó sọ ní tó fi tẹ́ ni bàbá wa w Lawal ìkànnì àwọn àgbo olówó ń bàdàn ẹni wọn nígbà tí ìyàwó wọn kú wọn á fẹ́ pẹ́ngàn wọn níjọ́ náà bàbá wa ní kí Sheikh Abdul Wahab ní kí wọ́n lọ pẹ̀lú Ustaz Baniami kí wọ́n lọ pín ogún bàbá ìyàwó bàbá w Lawal so Ustaz Baniami wà mímí lọ́wọ́ àwọn wà sọ fún ṣàdá lọ́dún náà so bàbá tí ọ̀bọ̀ àbọ̀ wá jókòó Alhaji Fọdílù wà ń bẹ̀ wọ́n ń sọ fún Alhaji Fọdílù àti lẹ́yìn ìgbà tí ṣọ́ọ̀bù àbùsí wá sí tán wọ́n ń sọ fún pé Baniami wọ́n ló pin o tó bá dá lè kí àwọn ìwọ̀n Ọlọ́run obì léèrè o Fọdílù wọ́n ni ọmọ kakuléètì pé iye tẹ́lẹ̀ yìí tó ní tẹ́ ẹ bá ti èmi ti bọ́ pa tèmi ó sẹ́wọ̀n pa àtúnṣọ Ọlọ́run o àtúnṣọ lálìkì àmọ́ o àìmọye àwọn àyè bẹ́ẹ̀ so ó fi ẹ̀yìn pé bàbá yìí lo ìpayọ̀ Ọlọ́run wọ́n lo ìbẹ̀rù Ọlọ́run wọn kódà níjọ́ ká ṣe ìjókòó àkànṣe kan àwa kó bàbá sí inú Ìbàdàn bí náà ni ó wá jẹ́ ìjókòó àkànṣe kékeré kan so àbáwá padà gbọ́ ìgbésẹ̀ yẹn wọ́n á pè wọ́n ní pé nígbà tí irú nǹkan bá wọn máa lọ kí ló dé tó fi pè mí kí n wà ń bẹ́ẹ̀ mo ní àánú kọ́lá kì í ṣe nǹkan tó tóbi ní kí la wáyé wá sí tí bá ń tá kó papọ̀ náà nù irú tẹ́yìn yìí rájú ọ̀kánjú àníọ́ ẹ wá dálú ládàǹgbà ó fi hàn pé n tó fi rẹ̀ lẹ̀ òun ni bàbá yìí pé gbogbo ibi tí bá ń pè látòsí láyé wọ́n gbọ́dọ̀ máa bá wọn bẹ̀ ẹ wá dálú ládàǹgbà iṣẹ́ wo látò wá máa ní lálẹ́ kìámà tó túnú eléyìí tá a tọ́ka sí lọ. inú àwọn tá a fi ń lérò dáadáa pé bàbá yìí tá a ti mọ̀ yìí ké inú kẹ láàárín kẹ kọlọ́run jẹ́ kí wọ́n wà torí pé ẹni tó bá lo ìṣẹ̀lẹ̀ bá a ti sọ yìí pẹ̀lú ìkànnú àwọn òkùnkùn táwọn àáfàá kàkalẹ̀ á máa ran kan pé lágbájá yìí tán rí ẹni tó bá ti wá ran kan pé ó tán rí yóò dá lójú pé lágbájá tán rí ẹni tó bá ti wá tán rí á wà máa ran kan pé inú kẹ Ọlọ́run ọba àlejò ọlá lọ́wọ́ kọ́lọ́run ọba àlejò ọlá kọ́mọ̀jà wa ní tàmá lórí wọn. ẹlẹ́ẹ̀kẹta nínú márùn táwọn àáfàá kà pé yóò jẹ́ àsìbáàbò husnul khatima sáwọn náà fẹ́ tán rí tí ìròyìn dáadáa ò ní tán lẹ́yìn wa òun náà ní al-istiqama kéèyàn ò dúró tọ́ ọ̀tọ̀ ní ìmánì ọ̀tọ̀ ní taqwa ọ̀tọ̀ ní istiqama al-istiqama kéèyàn ò dúró tọ́ Ọlọ́run ní innal ladina qalu rabbuna Allah thumma istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wala tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun istiqama gbogbo àwọn kíní ó lè fẹ́ máa súnmọ́ra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní báwọn àfákọ̀ kó ṣe máa tú torí pé ọ̀rọ̀ Ọlọ́run bá lè kọ́ lákàlùkù ó máa débẹ̀ yóò máa bù wọn ni wọ́n bi ọ̀gá gbogbo wa léèrè lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abubakar Siddiq radiyallahu anhu ike kí ni nǹkan tí a ń pè ní istiqama Abubakar ní lọ́dọ̀ tó òun náà ni pé Allah tushriku bihi shay'an kẹ́ ẹ má mọ̀ orúkọ papọ̀ mọ́ náà tó mánu wọ́n bí Umaru bin Khattab wọ́n bí lérè pé kí ni wọ́n pè ní istiqama Umaru ní òun náà ni an tastaqimu ala al-amri wan-nahy kẹ́ ẹ dúró lórí àṣẹdọ́rọ̀ ń pa yín kó jẹ́ pé lẹ́ẹ̀dùn ní má kéèyàn ò dúró déédéé kó jẹ́ pé tí ń sọ ó dúró tí istiqama nu tí ò lú àárín òun àtọ́lọ́run rẹ̀ Ọlọ́run ní ẹ bá ń sọ fún wa irú àwọn ẹni tí wọ́n bá dúró bá innal ladina qalu rabbuna Allah thumma istaqamu gbogbo àwọn tí wọ́n sọ pé Ọlọ́run lọ́lọ́run wa thumma istaqamu tí wọ́n á dúró tì bí bàbá wa Sheikh Abdul Wahab Bayo Ahmad walawul masalul a'la fi dhalik àpẹẹrẹ tá a lè fi ṣàpèjúwe fún wa tó ga jù lásìkò tá a wà ẹ́ òun náà ni bàbá wa Sheikh Abdul Wahab Bayo Ahmad Ọlọ́run náà tí wọ́n sọ bá níjọ́ tí ẹ bá thumma istaqamu wọ́n ń sọ lẹ́nu kí Ọlọ́run lọ́wọ́ àwọn wọ́n sì dúró tì tatanazzalu alayhimul malaika Ọlọ́run ní àwọn màláíkà mi Ọlọ́run wọ́n sọ̀kalẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀ lè rí nàrí kankan níjọ́ tí èèyàn bá fẹ́ jáde láyé ẹ̀kọ́ ńlá tí ń bẹ bí ikú àbáwọlá kò bọ̀ ọ̀pọ̀ wallahi azim
wọ́n tó ní ẹ̀sà ń kú fún yẹn wípé má fi nǹkan kankan dágbà pé bàbá yìí òun ni màá ṣe nǹkan báyìí tó bá jẹ pé àáfàá tí ò bẹ̀rù Ọlọ́run tí ò ní ìsìnkọ́mọ̀ irú ibi tí wọ́n lọ níjọ́ tí wọ́n jáde láyé tí wọ́n wá dúró kírun sórí ibẹ̀ tó ẹgbẹ́ àáfàá jẹ̀kan papọ̀ ni tí a mọ̀ kó wọn mọ̀ pálá sáré òní bá wọn láyé tí ẹ kẹ́ òkè tá a bá délé àlọ́ máa kí pọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ wà lóde wàlímà tí wọ́n wà lóde kìíní kan so wọ́n lídìí irun zúrì wọ́n kírun zúrì wọ́n wá ń bọ̀ láti ibẹ̀ ọwọ́ inú mọ́tò náà sí ilé ọ̀rọ̀ sì mọ́ sọ́dọ̀ tí ẹ mọ̀ kí tó wá jẹ́ pé àáfà adájọ́ sí ni pé ẹ wo àwọn lọ máa kí papọ̀ irun náà bá wọn láyé tí ó wà di gbèsè sí Ọlọ́run irun tọ́lọ̀ ń ṣe fún bàbá àgbàní Madule Arabi and Nigeria lọ́wọ́ ń ṣe fún Sheikh Abdul Wahab táwọn náà bá ń sọ pé táwọn àmọ́ bá ti ṣiṣẹ́ lálẹ́ kí àwọn báyìí mo fẹ́ máa gbẹ́sẹ̀ tẹ̀lé à Ọlọ́run wá fi irú kúkà náà pa wọn bàbá Madule náà ẹ̀yìn zúrì náà àwọn náà kú àlàsáàdì ọba wọn láyé Sheikh Abdul Wahab ẹ̀yìn zúrì náà àwọn náà kú àlàsáàdì ọba wọn náà láyé ẹ̀yìn zúrì náà wọ́n jọ kú àlàsáàdì ń bọ̀ náà kọ̀bá náà láyé so Ọlọ́run ní àwọn tí ẹ bá rí bá wọn èmi Ọlọ́run wàá sọ mọ̀lẹ́kà kalẹ̀ tó tí ma fẹ́ jáde láyé ìwà máa sọ fọ́ torí pé tó tí ma fẹ́ jáde láyé yẹn ó lè tí jọ̀rọ̀ àdàgbàyọ́wọ́ fún wọn lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tó bá dúró déédéé tí ọ̀ máa yọ lẹ́dà lẹ́yìn Ọlọ́run ní wàláhì ìdúró ìsìnkọ́mà rẹ̀ ó ṣe láǹfààní jọ náà torí tó tí ma fẹ́ jáde láyé irú rẹ̀ lè ṣẹlẹ̀ lẹ́bàá gbọ́ pé bàbá lọ́ba ní ẹ̀wò kí la ti ẹ̀ bá bọ̀ láti ẹjọ́ ẹ̀kẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ́kọ̀ yìí bírí ni tàbí kó máa sọ̀rọ̀ àwọn kúfúrù lẹ́nu táyọ̀ wà máa pamọ́ra pé ìrọ̀rùn wa ni bàbá tó ń sọ yìí ẹ wo ọ̀run lọ́mẹ́ni tí ọlá orí ọ̀run lọ́mẹ́ni tí ọlá ni ó kù lé lórí Ọlọ́run rárá bẹ́sù bá yọ sí wọn nígbà tí ẹ fẹ́ jáde láyé tó rọ́mọ̀ àfọ́ àjẹ́ kó yá pé èṣù á máa yọ sí ẹni tó fẹ́ jáde láyé yóò rí èṣù báyìí láti lè kọ̀ǹfíìsì ẹ̀pẹ́ sẹ́ni yẹn dúró dáadáa yóò dúró dáadáa yóò rí èṣù yóò wà máa èṣù ọmọ sọ fún yóò gbé àwòrán ẹni tó ti kú rí wá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní fámìlì wọn tó ti lọ tipẹ́tipẹ́ ó lè gbé tẹ bàbá kan wá tó tẹ̀ tún jẹ́rọ àwọn àgbàlagbà báyìí ṣẹ̀gbẹ̀tà máa ń sí tẹ̀ wọ́n ti máa bà ó lè gbé tẹ bàbá kan tó pilẹ̀ Islam wà ní abàbì kan yóò wà wá ní àwòrán tí ọ̀dà yóò àmọ́ dákọ̀ pé lágbájá ṣé orí mi bí mo ṣe rí o kí n mà kí n mọ́ mùsùlùmí dọ́rùn wò ìyà tí wọ́n fi ń jẹ mí kẹ́ni wọ́n lè bá a padà mo wá yọ sí ọ ní o tètè padà lórí ibi tó wá o ìjọ náà làǹfààní dídúró déédéé kéèyàn ní ìsìnkọ́mọ̀ ní òṣìṣẹ́ ibi èṣù bá ti ń bá yàn kò lọ́ba tó bá sì wà ní àwòrán tó jẹ́ mùsùlùmí inú ẹbí èèyàn bóyá bí irú bàbá tó ṣe bàbá wálẹ̀ ní ìsìn tó wá pé mùsùlùmí ni wọ́n ó wá lè wọ́n láwòrán tí à ń jẹ gbọ́n tó bá jẹ pé ẹlòmíì làbà tó jẹ́ kèfèrí yóò wà wá láwòrán tí ń gbádùn tó sórí nígbà mọ́gbà gbógun lọ́lọ́ wò bẹ́ sí ń kẹ́mi lọ́rùn àyà Jésù mọ́sọ̀sí ibi tí bá ti ń bọ́ òkú kò lọ́ọ́bà ẹni tó bá dúró déédéé tí ọ̀dàlẹ̀ Ọlọ́run tatanazzalu alayhimul malaika Ọlọ́run ará mọ̀lẹ́ká pé ẹrú tèmi dédé ẹ̀ má jẹ́ ó dúró tì mí ó dúró déédéé àwọn mọ̀lẹ́ká ọwọ́ ẹsẹ̀ sọ̀kalẹ̀ èso ọwọ́ àṣà lọ wọ́n wà máa sọ bẹ́ẹ̀ ni pé Allah takhafu má pààyà má bànújẹ́ wèrè lọ́wọ́lẹ̀ kan àlìjánnà tó wọ́ọ̀rì ó ti dúró déédéé ó fi hàn pé téèyàn bá ní ìsìnkọ́mà orí tí ń ṣe bọ̀ náà ni ó kù lé lórí eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àsìbáàbù husnul khatima ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ òun náà ni díkìrù almaut al-ikthar min díkìrì almaut kéèyàn pọ̀ lẹ́yìn tí ó máa rántí ikú tí ó máa dákọ̀ ọkú kí sẹ́yìn rántí rẹ̀ tí ó máa dákọ̀ rẹ̀ gbogbo ìgbà ànábì ní akthiru min hadimil ladhat almaut ẹ̀pọ̀ lẹ́yìn tí ó máa rántí ikú tí ó máa dákọ̀ rẹ̀ ikú ṣàbùwà bí ìgbà tó jẹ́ pé wọ́n kú tó ní tọ́lá ọ̀dà níjọ́ kan àfáwà kan ṣé omi káìlò alim ọmọ kí o bàbá ní ẹjẹ́ àwọn náà ti jáde láyé awáwà ń fi súná ọmọ wọn kan Abdulwali ṣàbùwà bù wà ń bẹ bàbá wa Adébólú wà ń bẹ so bàbá lóde èké wọn wà ń bẹ ìgbà náà bàbá má dùn bẹ láyé ṣàbùwà bù wà ń sọ fún bàbá lóde èké pé ẹsẹ àwọn bá ń bẹ lọ ibi tó kù sí pẹ̀lú èmi àtàfà mi pé mò ń bẹ lọ kódà kí n ṣáájú wọn kú torí ìfẹ́ rí in tí ó bá mi nú jẹ́ lẹ́yìn ikú wọn kò sí àgbàfà àmàdù kẹ́kẹ́ ń bẹ̀
níjòkó kéèyàn tún máa tọrọ kú ṣáájú àáfàá rẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ 2003 ẹ wá wo bọ́lá sí máa ń dẹ̀ wọ́n ní tó bá wá jẹ́ pé nu kádàrà pé àfọwọ́ ni ó ṣáájú ọkú kọ́lọ̀ ń dé ìṣera rẹ̀ pẹ̀lú wọn nítorí pé àfọwọ́ á máa dẹ́mi wò gbogbo àwọn ọmọ tó jẹ́ pé mi tó kọ́ wọn gan tí ẹ bá wá dé wọ́n ní àfọwọ́ wá ṣe nǹkan mí gbà mí wọ́n wá gbé wọn lórí mi wọ́n wá máa wò mí bóyá máa sọ̀rọ̀ wọ́n ní tí ẹ bá lọ tó wà ní wàá bí mo rò pọ́ sọ̀rọ̀ ni ṣe ó fà wọn wéwọ ni àwọn sàtò dalẹ̀ ànàkùnlá bàbá ìgbógbó ògbà ọ̀rọ̀ kú ni wọ́n kí tọ́lọ́mbá ní kẹlẹ́mì ọwà bọ́lọ́mbá ní ká máa bẹ lórí ẹ̀pẹ̀ ẹni tí bá ń sọ bá yóò ti múra alẹ́ di àlìkàmá kò torí pé ikú yẹn wà lórí ahọ́n rẹ̀ ní gbogbo ògbà pé ẹlẹ́mìlẹ́gbà tó ní tọ́lá ọ ṣùgbọ́n tá a bá sì ń sẹ́kù ẹni pé ìtẹ́kù sọ káyìn bíi sẹ́mínà tí ẹ lọ́nu tọ́lọ́mbá ní ká sì tún máa sẹ́kù tọ́lọ́mbá sì tún ká máa sẹ́kù so ẹni tó bá pọ̀ bá àwọn àǹfààní yóò tán rí yóò nígbẹ̀yìn dáadáa ẹlẹ́ẹ̀karùn-ún tó parí rẹ̀ nínú ta amúni o ntọ́jú àsìbáàbò husnul khatima ọ̀pọ̀ táwọn àfáàkà òun náà ní àṣìṣídìkù kéèyàn jẹ́ olóòótọ́ ìwọ tó o bá fẹ́ ṣàbòsí o ò lè jókòó ti ṣàbùlẹ̀ ọ̀há kéèyàn òjò tó lóòótọ́ àṣìṣídìkù ànábì ní ẹrú ò ní yẹ kò ní gbò lẹ́yìn tí ó máa sòdodo débi pé wọ́n fi kọ́lẹ̀ wájú ọlọ́run pé lágbájá ẹ̀ olódodo ni ọ̀rọ̀ tó o bá ti mọ̀ pọ̀ jábòsí kò sọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ lọ́dọ̀ wọn làmọ́lẹ̀ ni òdodo kódà bàbá tó wá máa ń nífẹ̀ẹ́ ẹni tó bá ń sòdodo níjọ́ kan ọ̀rọ̀ kan lọ lórí social media máa sọ̀rọ̀ sí ọ wá yín ṣe pẹ̀lú ìjọba àtàwọn alágbára kan ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ bàbá wa pè mí láyé ẹjọ́ náà pé wọ́n ẹ̀sẹ̀ ń fi fídíò tó ṣe hàn mí ọkàrí láì bó ṣe ọjọ́ àwa tá a kọ́ ká la ojú abẹ́ ń kó so ẹnu wọn mo ti gbọ́ pé bójú bá rí ẹnu adákẹ́ kì í sọ̀rọ̀ àfáà tó bá dáa ntójú rẹ̀ bá rí yọ sọnù ọ̀kàrí mo ti fún ọ lóye lìsánù wa báyìí wọ́n lọ́ọ́ máa jẹ́ lìsánù àánàkúnlá so wọ́n nífẹ̀ẹ́ òdodo olódodo ni bàbá sì máa ń fẹ́ wà pẹ̀lú àwọn olódodo èèyàn ọlọ́ni yá ayọ́ alladina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin tó jẹ́ pé lè bá wọn láwùjọ ọ̀bàjẹ́ bí ìgbà tá a fẹ́ lè pè wọ́n ní báàbù fìtínà àìmọye nǹkan ni wọ́n ń dí nínú ẹbí nínú ara nínú ìlú àwọn ní sẹ́mínà kan níjọ kọ́nfẹ́rẹ́nsì kan níjọ Friday àárọ̀ Monday làkún bẹ́ẹ̀ nínú UI conference yẹn lórí unity lọ́yọ̀ state mo rántí pé ẹni tó sọ̀rọ̀ lẹ́tà yẹn fún mi nígbà tá a pàdé ní hajj yìí ń sọ fún mi pé afẹ́sẹ̀ kìíní kan báyìí wọ́n kọ lẹ́tà sí náà wọ́n sẹ́ndì ẹ̀ kódà ẹni tí wọ́n jẹ́ bàbá àjókòó níjọ́ náà àbábá wa tí Abdul Wahab àwọn ni wọ́n jẹ́ bàbá àjókòó so mo ní o tẹ̀ ti dá bá àwọn tó di tásìrí tí má ti aríkó tó díjọ sẹ́mínà kí n kó kọyọ níṣà torí kò ní dá ká pàdé ń bẹ́ wọn táàtì ẹ̀mọ̀ yìí pé a ti kọ́kọ́ pàdé ká tó pàdé so ìjókòó náà ni gbogbo àwọn àgbààgbà lọ́yọ̀ sí já sọ yí pé bàbá wa tó yẹ kí wọ́n jẹ́ olùdarí ìjókòó yìí wọ́n ti bọ́dẹ̀ àlíkà mọ́ o àwọn la máa ń pè dá sí nǹkan ọ̀tá lótùkù tá a máa ń pè o torí pé tí a bá pè dá sí òdodo tí a máa wà ok sọ́ọ́ ni wọ́n parọ́ ni kí ni a tó ń wò so téèyàn bá ti wá dólódodo èèyàn ọlọ́run ní minal mu'minina sadaqu ma ahadullaha alayhi faminhum man qada nahbahu wa minhum man yantazir sadaqu ma ahadullah alayhi àdéhùn tí wọ́n bọ́lọ̀ ń ṣe in tí wọ́n bọ́lọ̀ ń ṣe ládéhùn pé tí aláàmà ṣe ọlọ́run ní amúródodo wọ́n mú dógóńgó àdéhùn tí wọ́n bọ́lọ̀ ń ṣe ni pé mùsùlùmí kò ní wà ní òníra gbogbo àdéhùn tí ẹ bọ́lọ̀ ń ṣe ọlọ́run ní wọ́n mú dógóńgó wọ́n ní tí ẹ láàdùn tí ìdọ́jọ́ ọkú ọlọ́run ní wọ́n mú dógóńgó faminhum man qada nahbahu ìwà nàbí ìbẹ́nu wọn ẹni tí kú tí ẹ ti pa lórí rẹ̀ tó ti wá pa wa minhum man yantazir ìbẹ́nu wọn ẹni tí ń retí pé níjọ́ òun ni kó pa wá iná àwọn tí ń retí tiẹ̀ tipẹ́tipẹ́ òun ni àbáwá Abdul Wahab ọlọ́run lọ́kàrà akẹ́mi wọn ogun dìbẹ́ ọlọ́run lọ́kàrà akẹ́mi wọn ogun wọ́n ti ń retí rẹ̀ tipẹ́ níjọ́ àbáwá rọ̀ fún Mustapha rẹpẹtẹ tí a kú wọn á ní inú gbogbo àwa tá a jẹ́ ọmọ akẹ́ àkọ́kọ́ nínú gbogbo wa kì í sáwọn tí a ń kéwọn lé tẹ́lẹ̀ káwọ́ tó ní wọ́n tún sóòótọ́ ọ̀rọ̀ tó wọ́n fẹ́ gbọ́ ìtàn òrìjínà ẹnu wọn lọ́wọ́ wọ́n tún wá sóòótọ́ ọ̀rọ̀ wọn rẹ̀
àwọn eléyìí ọmọ tí a ń sọ ni kì í sáwọn wọn ní àfa wa ti láwọn tí ń ké ó lé tẹ́lẹ̀ o bí bàbá wa nílámi ni wọ́n máa dáko wọ́n ní àwa wọ́n ní ìsìn èmi àti Ràúfù nìkan ló kù Ràúfù ló ti lẹ̀ wọ́n ní tàwọn àníkú kan ní sẹ́mi náà kọ́ ló kù báwọn. tẹ́gbọ́n mi yóò tún gba máìkì ní pé ọlọ́sà jẹ́mi àwọn tá a kú ògùn dáadáa ọlọ́run yọ àwọn èèyàn máa tẹ́ gbogbo ọ̀nà tí ẹ̀ fi lè gbà kú láyé lọ́mọ àníyàn máa ń ṣe àdúrà rẹ̀ tó bá ti wà mọ́sálásí láàárọ̀ ìjáde là ń jáde lọ ẹ̀ ọlọ́run mọ́jà rìn sí mọ́jà gbọ́gbẹ́ ọkọ̀ ó ti pa wá gbogbo ọ̀nà kú tẹ̀yàn lè kú pátá mọ́jà kú bí wọ́n ti jáwé bọ̀ láàárọ̀ aṣọ yóò wá sẹ́kù bí ọ̀nà bíi méjì àbí mẹ́ta àwọn ọmọ nìyàn Yorùbá á fi mẹ́ta yòókù pamọ́ di alẹ́ nígbà bá kí sáyẹ̀ tán àwa ń lọ sùn ni mọ́jà tó dúró dójú ikú ọlọ́run mọ́jà wọn ó gbé apá àwọn alọ́gbóló kígbe mọ́jà wọn wọlé àwọn apá wa ọ̀dẹ́kùn ikú wo lásẹ̀kù lẹ́mọ̀ nígbà èèyàn ní mọ́jà dúró dójú ikú gbogbo ọ̀nà ọmọnìyàn sábẹ̀ ẹ̀kú kẹ́yìn kó dáhùn sọ pé èmi náà kọ̀ lọ́wọ́ kàn sẹ́bí mi náà ní wọ́n ká ló kún lọ ká hàn kún lára kì í kan yìí ọlọ́run ní wọ́n máa bá dàlú tẹ̀kùdílà wọn ò chéǹjì àdéhùn tí wọ́n bọ́ lọ́n ṣe sẹ́ni tí ò chéǹjì àdéhùn tó bá yàn ṣe ni ó chéǹjì tọ̀dọ̀ ọlọ́run Sheikh Abdul Wahab wọn ò ní èmi àtàfà mi lájọ máa fi tá a jọ sọ́sì wọn ò sì chéǹjì ẹ̀ wallahi àsìn wọn ò chéǹjì ẹ̀ wọ́n ti àdáwà mọ́nà tí bẹ láàrin kò sí tí kódà ọlọ́run bá ní fi wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ fìtínà dùn irú àwọn ààyè ní ẹ̀ ń tọ́ dàbí irú wọn ẹlòmíì ti fẹnu jáwáyà gbogbo tí àbá rí wọn gbàmára ni wọn sàn gbàmára ni pé ashaddu nnasi bala'an al-anbiya ẹni tó lágbára jù náà tàdáwò máa ń kà àwọn ànábì Ọlọ́run ni thumma al-amsalu fal-amsal gbogbo ẹ má ti wá bẹ́ẹ̀ rin ojú ọ̀nà ìjẹ́wà líyọ Ọlọ́run àgbàmára tiẹ̀ náà pọ̀ oríṣi àdánwò ibi tí yóò fọkà àdánwò sí kẹlẹ àdánwò ti máa jáde Ọlọ́run wá dé wọ́n páàsì kẹ àwa ní akù lẹ́nu ẹ̀ afàánà Ọlọ́run bẹ́ẹ̀ lọ́n a fi ìjọka oṣù rẹ̀ a fi bẹ́ẹ̀ ìwọ̀nba àti àrísọ ẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kó bá ní sẹ́ni tí yóò di òkùnfà dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa káwa náà kọ́lọ̀ kó jẹ́ ká taari gbogbo wa ẹ jẹ́ ká gba wá sí látara bàbá à ń sọ̀rọ̀ wọn ní iṣẹ́ ọwọ́ wọn pọ̀ tí ò lè parẹ́ ìlà àyẹ̀rìsà lọ́wọ́lẹ̀ ọ̀dọ̀wọ́ mẹ́ni àlẹ́yà àwọn tó ò lè sọ yẹn tó ti pẹ́wájú wọn kọjá kẹ́kọ̀ọ́ tó bá jẹ pé dáadáa ní akọ́yẹ̀ náà a máa pákéjì wọ́n sẹ́gbẹ́ kálukú ò ní máa kẹ́ láàfáà wa torí pé tí àwọn kálukú rí pé bó ṣe rí náà nù wọ́n ó sì fara kọ́ yín ni ti gbogbo ara ló wá jẹ́ kálukú ọmọ súnkà àfáà wa ni àwọn abẹ́lọ́ pé tó bá jẹ pé Ọlọ́run ò dá wọn ní special made irú wọn sọ̀wọ́n gbàgbọ́ ò ní kọjá tí a ní wọ́n wá lè yẹpẹrẹ àwọn èèyàn máa yẹpẹrẹ torí pé onípàrà hàn ọmọ kí ogun ọmọ sáfún sáwọn ẹ̀mọ́ mẹ́wọ̀n ẹgbà náà bí bàbá ìwọ̀n ètò ọlábà nǹkan lọ́wọ́ ọmọ tí ẹ bá pè ọ́ tó ọba ti lè rí kọlù wọn ẹ̀rùgọ́ máa bọ́ àti gbé pé sí ìdí pọ́n tuntun ọfẹjọ́ mi sùn kì í ṣe pé kí lọ fẹ́ wá mú wá fún mi o rárá ẹ̀rọ máa bọ́ àti gbé pé tí a bá tó fi pè yẹn báyìí ní ẹsẹ̀ tí wọ́n lè ṣe ẹ̀lò èyí tó kọ́kọ́ gbé kọlù padà pé ẹ̀lò bàbá yìí tó ọwọ́ ti máa rọ àwọn òṣùlù bíi mẹ́ta lẹ̀ pé yọjú sí mi tó bí ẹ ṣe rí náà ìtọ́nà ń ṣe fún wọn ó tó wọn ní kọ̀nà wọ́n wá lo ìṣẹ̀mí bí ẹni tí ò tiẹ̀ lè mọ̀ kí á mọ̀yàn mẹ́ta nù pèsè ayé ẹ wá wo tọ́lọ̀ sí mọ́jọ wọn àwọn ní ẹgbẹ́ra wọn pamọ́ Ọlọ́run wá fà wọ́n yọ gbogbo tí ẹ sì bẹ lọ́run rẹ̀ Ọlọ́run ṣe fún wọn tàbá wá bí wọ́n ẹ̀ka wọn bá ń bẹ lọ́run kọ́lọ́ mọ́ fi kú mi ra ẹnì kankan láàmú kí ìgbàrá lọ tí ẹ sàmọ́ ń bẹ lọ́run náà Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ àfààní Ọlọ́run bẹ lọ́run ayé wọn Ọlọ́run mọ́jẹ kọ́ bàjẹ́ ibi tí wọ́n wà wọ́n ti wà láàyè òótọ́ gbogbo sí olóore wọn ibi tó bá kù kí wọ́n kù sí Ọlọ́run bá ní mójú kò láì fi wọn Ọlọ́run wọlé àdọ́kan oṣù rẹ̀ wọlé agbóló ńlá ilaha illallah gbogbo àwa tá a wá sẹ́kù náà Ọlọ́run bá lè kọ́lá sọ ẹnì kọ̀ọ̀kan wa wọlé agbóló ńlá ilaha illallah inú ilé ọ̀bá wa Ọlọ́run mọ́jẹ kọ́ bàjẹ́ gbogbo ayé ẹ̀kọ́ wọn gbogbo tí wọ́n rúwéré tí wọ́n tagòdé wọ́lá dáadáa tí a ṣe wọ́lá dáadáa inú tí yẹn lè ti tàwá sínú síwájú Ọlọ́run ní dáadáa Islam ká máa ṣàtúnṣe Ìbàdàn gan mọ̀ wípé nǹkan náà so ọlọ́ọ̀bà nìkọlá ìwọ ní kọ́ bá ní dí ààyè náà aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim.